Ẹ kálẹ́ o, ẹ kálẹ́ o, ẹ kálẹ́ o, ẹ kálẹ́ o. Ẹ kálẹ́ o. Ojú yín jẹ́ ìwúyàn bẹ́ẹ̀ ṣe lè dírẹ́sì o. Aṣọ́dún wa ọdún ìbílẹ̀ Ondo lẹ́wà Ondo la wà aṣọ́dún Ògún. Bá ṣe máa ń ṣe lọ́dọọdún nìyẹn. bẹ́ẹ̀ ṣe ṣe yẹn ò bá ẹ. Bọ̀tí ọdún yìí ó ta lẹ́nu. A ti ń ṣe é bọ̀ láti ìjọ mẹ́ta ìjọ méjì náà fi ń ṣe. Èní ni ìlàrí bí báyìí. èyí ọmọ ẹ̀ kí mò ń kọ́ ọmọ mílà méjì ojúṣe Ondo kan ìlà méjì Ondo méjì ìlà mẹ́rin Ondo mẹ́ta ìlà mẹ́fà. Ó pọ̀ gan-an, wọ́n máa ń sọ pé Ògún onírè ṣé ẹ mọ bó ṣe ṣẹlẹ̀ tó kún ṣe jẹ́ onírè Ògún tún wà ní Ondo lọ́tọ̀. Ọ̀dọ̀ àwa ò mọ bí ọ̀rọ̀ Ògún yẹn ṣe jẹ́ bọ́ ẹ mọ̀ bí ó ṣe ṣẹlẹ̀ náà ti bẹ̀rẹ̀ bí Ògún ní ṣe but ṣàbá the fact for fi àwa fi ẹ ṣe festival ni so festival ni èdè ẹ̀yìn òdì tó fi everybody àwa equal àtọba àti ìjòyè àti everybody. Àwọn mígà ẹ̀ ń bọ̀ wá ká ṣògùn. ẹ bọ̀ láti ilé òyìnbó èmi fúnra mi àti Benin mo ti bọ̀ nù ní fi mo fẹ́ wá ṣògùn ní ìlípa mi. Ṣé mo rúkè Ògún yẹn báyìí pẹ̀lú kẹ́ fi òde yín sọ? Mo lè sọ ní ti Yorùbá bọ̀ mi lè sọ ní èdè Ondo due to pé. Ó yá kí ara yín ní Ondo dáadáa kẹ́lẹ́ ká mọ̀ ní. Ok ní èkìkí Ondo àbí Ondo ẹ̀kí mọ̀ Ògún mọ̀ta ìlàtù ọmọ mi là méjì ojúṣe yẹ Ondo kan ìlà méjì Ondo méjì ìlà mẹ́ Ondo mẹ́ta ìlà mẹ́fà ọmọ ti gbàgbé mi là try jù wọ́n lọ. Mo ti gbìyànjú o. Èmi báyìí sì kí lè ní báyìí sì ṣe dé ní. Àìsàn ọdún Ògún là ń ṣe léni. A máa ṣe mọ́jú ní A máa ṣe mọ́jú tó bá pẹ́ ẹ lọ sí gbòòrò báyìí. Ọba wà níta ní palace ẹ̀ everybody wà ń bẹ̀. Àwọn ẹ lè lọ ṣiṣẹ́ ń bẹ̀. Àwọn olórìṣà yẹn máa lọ wá júbà fọba. Wọ́n máa kọjá ń bẹ̀. àwọn family àmú ẹ lọ. A lè mú ẹ lọ́bẹ̀ tó bá fẹ́ lọ. Wọ́n dà lè mú mi lọ́bẹ̀. Wọ́n dà lè mú mi lọ síbẹ̀ yìí. Èdè wa jẹ́ báyìí. Ẹ ṣe bẹ́ẹ̀ ṣe fọ́ ẹ̀yẹn. Wà á mú mi lọ ibẹ̀. Wà á mú mi lọ ibẹ̀. Ẹ ṣe wá kẹ̀dẹ̀. Bẹ́ẹ̀ ni. Tó bá ti rẹ́dì àmú ẹ lọ́nà tó bá ti ṣe tán àmú ẹ fùbẹ̀. Bẹ́ẹ̀ ni. Yes. Báwọn èèyàn kan tẹ́fẹ́ kán mọ̀ nípa Ògún yẹn dáadáa. Ògún Báwo yẹn lẹ mọ̀. ṣe máa ń ṣe ṣé mọ̀ tó bá di ọ̀la ń sìn kí ló máa ṣẹlẹ̀? Tó bá di ọ̀la àwọn tó bá dọ̀la bẹ́ àwọn yẹn ṣe òrìṣà àwọn yóò ní òrìṣà súlí wọn tó jẹ́ fi hàn bí àwọn aláwo àbí nǹkan à ń gbé òde à ń wọ aṣọ ni à ń lọ ọba jókòó síwájú pálásì ẹ̀ níwájú ààfin ẹ̀ àwọn èèyàn ni àka kọjá àwọn lúmọlẹ̀ dédédé àka kọjá àka jùbà níwájú ọba fi kábíyèsí à ń jó à ń ṣe yẹ bá ẹni ó bá fẹ́ ṣètùtù à ṣètùtù so àwọn youth àtàwọn ará ìlú Ondo àkàmú powder àkàmú ṣayẹyẹ ní due to fi ohun ẹ lò náà ti bẹ̀rẹ̀ wá ẹ̀yẹn akadọ́sọ́wọ́ àwọn obìnrin àwọn ọkùnrin dédé everybody ajáde ẹni bá gí travel á bọ̀ bá ṣe rí bìṣì yìí bẹ́ ṣàǹdà powder àti blue lego wa so all of us are good I like ọdún ni like ohun mi though we are more civilized more than this like everybody can work from outside the world dáwọn kan bá wa celebrate ọdún àwọn èèyàn ẹ̀bọ̀ náà ti lòyìnbó ẹ̀bọ̀ náà ti everywhere in the world more people that recognize ọdún wa yìí. Wọ́n máa dé ńgbà yẹn. Bẹ́ẹ̀ ni. Ṣé mọ̀ èmi náà ṣẹ̀ṣẹ̀ wá síbí báyìí nísìn mo ṣẹ̀ wá ṣe mọ̀ tí mo lọ́ọ̀jì tí mo ti rí yín ten cash fund. So ṣé bẹ́ẹ̀ ṣe ń ṣe yìí nísìn ó máa ń gba pé kẹ́ ṣe ọdún àmì ẹ máa ṣe àìsùnmọ́jú ni àbí. Àwọn tó bá lè ṣe mọ́jú ẹ̀rẹ́ àwọn tó fi mọ́tò ságun wọ́n fi mọ́tò mi ságun wọ́n ṣe ẹni tó bá lè ṣe mọ́jú máa ṣe mọ́jú ẹni tí ò bá lè ṣe alọ́lé ọmọ lọ rest torí ọ̀la. It's not a must pé everybody gbọ́dọ̀ wà ní during the day. Ọ̀la yẹn gangan ni the real. Ọ̀la gan ni the real deal. Adibala mo ti ra powder mo ti ra blue. Kí wá dé tó ṣe máa ń da blues yàn lára tó ń di fún but it's just for the fun of it I guess. And blue àwọn míì máa ń lo engine oil. Àwọn míì lo engine oil àwọn míì lo. Àwọn míì máa so màrìwò mọ́ra wọn everything but just to make it fun. Ẹ máa miss Tọ́lá yẹn o. Ẹ lè sọ lórúkọ yín fáwọn tó ń wò yín lẹ́yọ̀ kọ̀ọ̀kan. Orúkọ tèmi ni Kányìnsọ́lá. Orúkọ tèmi ni Olúwafúnkẹ́. Orúkọ tèmi ni Fidelia. Ògún Fidelia.
Ògún Fúnkẹ́. Ògún Káyísọ́lá. Okay, inú mi dùn pé tẹ́ gbé àṣà yín lárugẹ. Bẹ́ẹ̀ni o. Inú mi dùn pé gbé àṣà yín lárugẹ. Ìkọ̀kan tí mo fẹ́ sọ fún yín ni wípé ìṣẹ̀ṣe làgbà. Bẹ́ẹ̀ni. Ṣẹ̀gbẹ́ máa ń sọ ìṣẹ̀ṣe làgbà. So ẹ má sọ wípé kò sẹ́ni tí ò lè bọ Ògún. Kò sẹ́ni tí ò lè bọ Ògún. Ẹ bọ Ògún yín. Kò Ọlọ́run ní kí ẹ má bọ Ògún. Because Ògún náà jẹ́ òrìṣà lògún jẹ́. Bẹ́ẹ̀ni. Ṣé understand? A mọ̀ pé ẹ nífẹ̀ẹ́ sí Ògún bẹ́ẹ̀ ṣe ń. Inú Ọlọ́run gan máa dùn torí pé à ń celebrate birthday one of his messengers. Exactly, messenger yẹn gangan ni kókó. Bẹ́ẹ̀ni. Ara àwọn messenger ni Ògún jẹ́. So kò sí tìjú ń bẹ̀ pé èèyàn ń celebrate. Kò ṣe é má lò ní Ògún fún every household. Kò ṣe é má lò ní yọ̀ká. Ẹ sọ lóńdó. Ẹ sọ ni ẹ ṣe lògùn dédé olú ẹ ti lo àti pásítọ̀ àtàfà àti anybody. Ṣé ṣíbíwé mú jẹun, ṣábọ̀wé mú jẹ pọ́ọ̀tù wẹ̀dẹ̀ mú sóun jíjẹ dání, mọ́tò wẹ̀dẹ̀ wọ̀ dání, microphone dání, anything. Everybody ọ̀kadà láẹ̀. Ògún èyí, Ògún ẹ̀. So Ògún ni Ògún God of Iron. Ó ní Ògún. Yes, so God of Iron. So hi guys, this is Celebrate Live TV. I'm live and direct in Ondo Town. So I met these beautiful ladies. They are from Ondo Town. So and they are happy with me, as you can see. So tomorrow we'll be there live and direct to capture the whole event in Ondo Town. So I will catch up with you guys. Thank you very problem. much. Bye bye. Bye bye.